mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lọ́tún pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri àgbáyé. Ojú tẹ́ fi wò wá, ojú náà kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di. Ìròyìn òun náà la mú wá fún ti àsìkò yìí, gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé ìròyìn tá a bá kà sílẹ̀ lógúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n, èyí tí ó bá jẹ́ ti àwa ń bẹ̀ tó bá kàn yín jù, a fẹ́ kí ẹ bá wa fi sínú comment section kájọ pẹ̀kẹ́lù. Ibi tẹ́ bá sì tún fẹ́ jẹ́ ká tó máa mú ròyìn wá dé, kí ọwọ́jà ròyìn wá kó tó máa débẹ̀, ẹ bá wa fi sínú comment section náà. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn ta àkókò yìí. Ẹ lọ fọkàn balẹ̀ nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà torí pé nígbẹ̀yìngbẹ̀yìn dídùn òun lọ́sàn yóò so. Ẹni tó jẹ́ olórí ìjọ CAC ló sọ bẹ́ẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A yóò ṣe àwárí ogún akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé ti jí gbé báyìí o. Ọ̀gá àgbà ọlọ́pàá ló sọ èyí di mímọ̀. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Anambra. Nínú ìròyìn tó tún jọ méyìí, bákan náà ni àwọn agbébọn náà tó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ikú pa alájọṣiṣẹ́pọ̀ gómìnà ìpínlẹ̀ Katsina àti ìyàwó rẹ̀ nígbà tí wọ́n sì tún jí ẹlòmíì gbé sá lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí, orílẹ̀-èdè Israeli ló ti ṣe àwárí àwọn agbésùmọ̀mí kan èyí tí wọ́n ń gbìyànjú láti gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí wọ orílẹ̀-èdè náà. Lórílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà níṣe ni bàálù tó ń gbé igbákejì olùdíje sí ipò ààrẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà tí ó balẹ̀ lójijì lẹ́yìn tí wọ́n fura mọ̀ wípé bàálù náà ò ní ó ń ṣiṣẹ́ ségesège. Nínú ìròyìn ti ìdárayá báyìí, ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ló ti sọ di mímọ̀ wípé fún sáà tí àwọn fi ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ yìí nínú ìdíje ti ilẹ̀ Spain níṣe ni àwọn kò ní ra agbábọ́ọ̀lù tuntun kankan sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn tá a mú wá báyìí. Ẹ lọ fọkàn balẹ̀ nínú ìṣèjọba tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nípa ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè yìí, torí ó hàn gbangba wípé dídùn ni ọsàn yóò so nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹni tó jẹ́ olórí ìjọ Christ Apostolic Church èyàn CAC káàkiri ilẹ̀ yìí àti ní òkè òkun, èyàn Pastor Ṣẹ́gun Ọládélé ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí lásìkò tí wọ́n ń ṣe ìsìnkú arábìnrin Mary Ọládọlápọ̀ Àbèrè èyí tó ṣe bẹ́ẹ̀ jáde láyé tí wọ́n sì sin òkú rẹ̀ ní Ẹ̀fọ̀n Alàyè ní ìpínlẹ̀ Èkìtì. Ẹni tó jẹ́ olórí ìjọ CAC ọ̀hún, Pastor Ṣẹ́gun Ọládélé, nígbà tí ó ń ka ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ tí ń ṣe Bíbélì, òun ló fi èyí léde nínú ibi tó ti lọ mú ẹsẹ̀ Bíbélì náà nínú Genesis tó sì ń ṣe àlàyé rẹ̀ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ọba bó ti ń sọ ọ́ di mímọ̀ fún àwọn olùgbé ibẹ̀ wípé ilẹ̀ Nàìjíríà yóò sì padà di ìrọ̀rùn. Òní tó kẹjù tó yẹ kí gbogbo wa ká mú sàlóògùn òun náà ni ká máa fi ìfẹ́ ṣe ohun gbogbo, ká sì lékún nínú àdúrà. Ó ní ká gbàgbé ìjà ẹlẹ́yàmẹ̀yà, ẹlẹ́sìnmẹ̀sìn àti ti ọ̀rọ̀ òṣèlú. Ó ní bí gbogbo wa bá fi ìfẹ́ ṣe ohun gbogbo, orílẹ̀-èdè Nàìjíríà yóò padà dé ilẹ̀ ìlérí. Pẹ̀lú bó ṣe sọ èyí di mímọ̀ lánàá òde yìí, ó ní gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ṣe ń bá òun sọ̀rọ̀ ni òun ṣe ń wí jáde yìí, kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọkàn balẹ̀ kí wọ́n sì fi ìfẹ́ ṣe ohun gbogbo, pàápàá jùlọ bí nǹkan ṣe dí gágá tó sì nira fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ó ní ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ òun náà ni ó lè yọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú làásìgbò tá a wà yìí. Ó ní lẹ́yìn èyí ó dùn lójú pé ohun gbogbo yóò padà bọ̀ sípò tí ọjọ́ ọ̀la Nàìjíríà yóò sì tan iná funfun yàtọ̀ sí iná dúdú tí ń wò ràkọ̀ràkọ̀ èyí tí ó tàn lọ́wọ́lọ́wọ́ lóde òní. A yóò ṣe àwárí ogún akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé tí wọ́n jí gbé sá lọ. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nílẹ̀ yìí èyàn IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun
wọn ló sọ èyí di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro àjọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ìyún ACP Olúmúyìwá Adéjọbí. Bí ẹ bá gbàgbé, a mú ìròyìn náà wá fún wa ní òní wípé ní agbègbè Òtúpò ní ìpínlẹ̀ Benue ó ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò dín ní 20 tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn òyìnbó tí wọ́n ń lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún ní èyí tí wọ́n pè ní Federation of Catholic Medical and Dental Students ìyún ní Enugu nígbà tí àwọn agbésùmọ̀mí ajínigbé náà tí wọ́n sì ṣe ìkọlù sí wọn. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ní wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ti ìpínlẹ̀ Plateau àti ti ìpínlẹ̀ Maiduguri tí òǹkà gbogbo wọn sì jẹ́ 20. Wàyí o, ICP tí ó jẹ́ olórí àwọn ọlọ́pàá agbófinró nílẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tòkun ló wá sọ èyí di mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn, bẹ́ẹ̀ ni àwọn sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ náà. Wàyí o, àwọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ náà gbé ó ní wọ́n ti ń dúnkokò mọ́ ìjọba àpapọ̀ báyìí wípé bí wọ́n bá kọ̀ tí wọ́n wá mílíọ̀nù lọ́nà 50 náírà èyí ò 50 million naira tí wọn kò gbé kalẹ̀ níṣe ni àwọn yóò fi ẹ̀mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ṣòfò. Ṣùgbọ́n ẹni tó jẹ́ olórí àgọ́ ọlọ́pàá nílẹ̀ yìí Ẹgbẹ́tòkun ó ní ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ti ń ṣe ìwádìí gbogbo inú igbó kọ̀ọ̀kan èyí tí wọ́n lè kó àwọn akẹ́kọ̀ọ́ náà pamọ́ sí, gẹ́gẹ́ bó ṣe sọ wípé àwọn ti ń lo ọkọ̀ ojú òfurufú helicopter láti fi lè wá gbogbo kọ̀rọ̀kọ́ndú inú igbó kọ̀ọ̀kan tí wọ́n lè fi ara pamọ́ sí. Bẹ́ẹ̀ náà ló sì sọ di mímọ̀ fún gbogbo olórí àti ẹlẹ́mù nílẹ̀ yìí pé ẹni tó bá kẹ́fín àwọn ọmọ ọ̀hún lọ́nà kan àbí ìkejì tàbí ẹni tó bá ní ìròyìn kan tó lè mú kí àwọn ṣe àwárí ibi tí àwọn ọmọ náà wà, ẹni kí wọ́n má tẹ̀tì láti wá fi tó àwọn agbófinró létí kí ó lè ran àwọn lọ́wọ́ dáadáa nínú ìwádìí èyí tí àwọn fẹ́ ṣe. Àwọn agbébọn kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Anambra báyìí ní ibi tí àwọn ọlọ́pàá tí wọ́n pè ní checkpoint ní ẹ̀gbẹ́ Inobi ní ẹ̀gbẹ́ police station Inobi tí ó wà ní Inobi sí ojú òpópónà Okpor ní ìjọba ìbílẹ̀ Idemili ìyún ní ìpínlẹ̀ Anambra. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní èní pẹ̀lú bí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn tó jẹ́ agbésùmọ̀mí aṣekúpani náà ó ní wọ́n ti fi ara sínkù ní àti ọjọ́ Ẹtì sí agbègbè tí wọ́n pè ní Idemili yìí ní Unobi tí wọ́n sì ti fi ara pamọ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Wọ́n ní wọ́n ti wà ní agbègbè náà tí wọ́n sì ti dúnkokò mọ́ àwọn tí wọ́n ní ilé wípé bí ẹnikẹ́ni nínú yín bá dún pẹ́kẹ́ níṣe ni a fi ìbọn já ọrùn rẹ̀ dànù, èyí tó mú kí àwọn olùgbé agbègbè náà kí wọ́n ṣe ẹnu wọn ní dédé síbi. Wàyí o, níní tí ń ṣe ọjọ́ àbámẹ́ta nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí ó ní wọ́n ṣe ìkọlù náà sí àwọn agbófinró ní checkpoint náà, nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ìyún Nkega Tochukwu tó sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí aṣekúpani bí wọ́n ṣe rọ òjò ìbọn lé àwọn ọlọ́pàá lórí, nínú èyí tí ọlọ́pàá kan tí ó ti jẹ́ Ọlọ́run nípè ọlọ́pàá ọ̀hún ni wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀ ọlọ́pàá tó wà nínú ọkọ̀ náà lásìkò tí wọ́n ṣe ìkọlù náà sí checkpoint náà léyìí tí wọ́n sì fi gba ẹ̀mí rẹ̀. Àmọ́ ṣá o, Nkega Tochukwu ó ní àwọn kò káwọ́ gbéra, bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe ìwádìí àwọn láti fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé. Ó ní báyìí ni ìgbésẹ̀ sì ṣe bẹ̀rẹ̀. Ẹnikẹ́ni tó bá sì kẹ́fín àwọn ènìyàn tí wọ́n jẹ́ àjòjì ní agbègbè wọn ẹni kí wọ́n tètè ké gbàjarè kí wọ́n fi ariwo ta síta kó tó di pé àwọn ẹni ibi náà wọ́n ò ṣe àwọn náà ní ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Anambra. Nínú ìròyìn èyí tó farapẹ́ èyí tá a kà tán yìí, níṣe ni àwọn ajínigbé yìí tí wọ́n tún jẹ́ aṣekúpani wọ́n tó ti ṣe bẹ́ẹ̀ ṣekúpa alájọṣiṣẹ́pọ̀ gómìnà ìpínlẹ̀ Katsina àti ìyàwó rẹ̀, ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ẹgbẹ́ àwọn olùkọ́ tẹ́lẹ̀ rí ní ìjọba ìbílẹ̀ Kankia yìí ní ìpínlẹ̀ Katsina, Alhaji Sanusi Ango Kiyaza ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò pẹ̀lú ìyàwó rẹ̀ kan báyìí nígbà tí wọ́n sọ di mímọ̀ wípé Alhaji
Ango yìí ó ní ó súnmọ́ gómìnà ìpínlẹ̀ Katsina dáadáa tí wọ́n sì jọ jẹ́ alájọṣiṣẹ́pọ̀ ara wọn nínú èyí tí wọ́n ní lánàá àná tí ń ṣe ọjọ́ Ẹtì ó ní wọ́n ṣe ìkọlù náà sí ní ilé rẹ̀ nínú èyí tí wọ́n ti ṣekú pa á tí wọ́n sì pa ìyàwó rẹ̀ bákan náà sọ di mímọ̀ wípé wọ́n gbé ìyàwó rẹ̀ kan lọ sí inú igbó tánìkan ni kò sì tí ì mọ ibi tí ìyàwó rẹ̀ náà tí ó wà báyìí. Gbogbo akitiyan àwọn oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina sọ̀rọ̀ ó ní ó já sí pàbó látàrí wípé níṣe ni ó sọ wípé ẹ fi mí lára balẹ̀ n ó kàn sí yín padà lórí ìṣẹ̀lẹ̀ náà. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí lórílẹ̀‐èdè Israeli níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kẹ́fìn àwọn oníṣẹ́ láabi kan tí wọ́n jẹ́ agbésùmọ̀mí lẹ́yìn tí wọ́n kóra wọn pamọ́ sínú ọkọ̀ kan èyí tí wọ́n fi ṣe ààbò fúnra wọn láti wọ inú orílẹ̀-èdè Israeli náà láti fi ṣiṣẹ́ ibi ṣùgbọ́n o lásìkò tí wọ́n gbìyànjú láti wa ọkọ̀ náà wọ orílẹ̀-èdè náà níṣe ni àwọn agbófinró bẹ̀ tí wọ́n dá wọn dúró tí wọ́n sì tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àti pẹ̀pẹ́ di inú ọkọ̀ náà tí wọ́n fi rí àwọn ènìyàn yìí wọ́n pọ̀ lóǹkà tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú wọn báyìí ní orílẹ̀-èdè Israeli náà. Nílẹ̀ Amẹ́ríkà níṣe ni igbákejì olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún JD Vance ní orí ti ṣe bẹ́ẹ̀ tí ó ti kó yọ ní ọwọ́ ikú òjijì pẹ̀lú bí bàálù rẹ̀ bí ó ṣe kọ iṣẹ́ sílẹ̀ lójijì tí wọ́n sì tètè balẹ̀ ní wàràǹṣeṣà láti lọ rè tún bàálù náà ṣe. JD Vance ní ìròyìn fi léde wípé níṣe ni ó ń darí bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe ìpolongo ìbò èyí tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní agbègbè tí wọ́n pè ní àdúgbò tí wọ́n pè ní Milwaukee nígbà tí ń darí bọ̀ ó ní wọ́n kẹ́fìn pé bàálù tí ó gùn náà ó ní ó ti ń fi iṣẹ́ ṣeré tó sì ti ń ṣiṣẹ́ rádaràda tí ó sì jẹ́ kí wọ́n tètè balẹ̀ padà tí wọ́n sì fi ṣe àtúnṣe bàálù ọ̀hún bí ẹ bá gbàgbé ní bí oṣù mélòó kan sẹ́yìn báyìí ó ní wọ́n ti ṣe ìkọlù sí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún Donald Trump tó sì já sí pé báyìí o níṣe ni ẹ̀mí ẹni tó jẹ́ igbákejì rẹ̀ tí wọ́n jọ ń díje ìyún JD Vance tí ẹ̀mí rẹ̀ náà sì ń ṣe kíni tí ó ń ṣe ségesège pẹ̀lú wọ́n ṣe kẹ́fìn pé bàálù náà ó ní kò ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe rí ṣáájú kí wọ́n tó débi tí wọ́n ti ṣe ìpolongo òbò náà àmọ́ ṣá o wọ́n ní wọ́n ti tún bàálù náà ṣe báyìí tí orí sì ti ṣe bẹ́ẹ̀ kó igbákejì rẹ̀ sí ipò ààrẹ tí orí ti ṣe bẹ́ẹ̀ tó ti kó yọ lọ́wọ́ ikú òjijì náà. Nínú ìròyìn ti eré ìdárayá báyìí ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ó ní ó ti sọ̀rọ̀ pé ní àkókò tá a wà yìí o níṣe ni òun kò ní ra agbábọ́ọ̀lù kankan sínú ikọ̀ náà mọ́ àfi ẹni tí àwọn rà tó jẹ́ Kylian Mbappe báyìí tó ti wà láàrin àwọn tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Real Madrid yóò Carlo Ancelotti òun ló sọ èyí di mímọ̀ lónìí pẹ̀lú bí ìdíje ilẹ̀ Spain ìyún Spanish La Liga bó ṣe ń lọ lọ́wọ́ báyìí níṣe ni àwọn yóò fi gbèdéke sí ríra àwọn agbábọ́ọ̀lù tuntun pẹ̀lú èyí tí àwọn ti ní nílẹ̀ tẹ́lẹ̀ yìí ó ní ìdíje ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ó dá wọn lójú gbangba láì ra agbábọ́ọ̀lù tuntun kankan dandan ni àwọn yóò jáwé olúborí nínú ìdíje ilẹ̀ Spain èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tẹ̀wá yìí kẹ́ ẹ lè máa rí wa wò kẹ́ ẹ sì tún lè máa rí wa gbọ́ lóòrèkóòrè títí dìgbà tá a tún máa pàdé oorun ayọ̀ báyìí ọ̀nlá sùn ó dàárọ̀.